the world. Tẹ́ bá fẹ́ mọ̀ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Kaya TV radio jẹ́ kọ́ mọ̀. Ẹ follow. Orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Kaya TV radio ẹ follow. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV radio ẹ follow. Dádì ẹ mọ̀ mi o ẹ like ẹ follow ẹ. Kaya TV radio ẹ follow. Kaya o Kaya o. Kaya TV radio kẹ́ máa wò kẹ́ máa follow. Ẹ̀lẹ́mbẹ̀ wo orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman ìgbàmọ̀ sí Kaya aláṣẹ iléeṣẹ́ Kaya guest house aláṣẹ iléeṣẹ́ Heritage Travel and Tours fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlàmú wa fún yín Kaya rédíò gbádùn ẹ̀yìn àgbọ̀n wa àbúrò wa ẹ̀yìn ọ̀rẹ́ wa lórí Kaya rédíò oríṣi ètò láàmú wa fún yín ẹ̀ẹ́dẹ̀mọ̀ gbádùn wa dáadáa látòrí sport entertainment politics gbogbo tó ń lọ nígboro lórí social media àmọ́ máa gbá àwọn èèyàn wá àdèmọ́ máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n àtúmọ̀ bá yànnà náà ní kọ̀ọ̀kan. àmọ́ fún yín ní soccer tips àmọ́ fún yín ní sports àdèmọ́ fún yín láwọn tó ẹ pé ẹ tó bá ń jẹ́ fans àlèmọ̀ rí nǹkan tó gbádùn láti mọ̀ tẹ̀lé wa. owó tẹ̀ fi ra dátà ọ̀ níwọ̀n yìí o owó tẹ̀ fi wọ́ ọ̀dẹ̀ ní fọ́ o àwọn náà mọ̀ wá fún yìí o ẹ mọ̀ fọ́lọ̀ wa lórí Facebook lórí Instagram lórí YouTube gbogbo ẹ̀ lágbára Ọlọ́run àwa láàmọ̀ wá ẹ̀yin náà láàmọ̀ bá o Alhaji Ahmed Lukman Kaya lórúkọ tèmi. Kaya TV radio kẹ́ máa wò kẹ́ máa follow. Àjànàkú kọjá àmórí nǹkan fìdí bá a bá rẹ̀ ní ká sọ pa àárẹ̀ ni gbogbo ẹ̀yin tí a fẹ́ lọ sí hajj tàbí umra iléeṣẹ́ Alibarakatu Lillahi ní kẹ́ ẹ bá lọ iléeṣẹ́ tó kà màmá iléeṣẹ́ tó yọrantí iléeṣẹ́ tó ṣe é fọkàntán bá a bá wọn lọ sí hajj tàbí umra ẹ ó ṣiṣẹ́ yín láṣẹ pérépéré òtẹ́ẹ̀lì tó súnmọ́ Kaaba lẹ́ máa dé sí ẹ bá wọn àfáàgbàgbà pàdé níbẹ̀ tí wọ́n máa fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wá wà nílé iṣẹ́ wọn gbogbo àwa tá a fẹ́ lọ sí hajj ọdún yìí ààyè wà fún wa láti sanwó wa sílẹ̀ tàbí àwa tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj kọ́lọ́run kó kà wá yẹ àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa Alibarakatu Lillahi wà jákèjádò àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kumasi Kasua Bolitanga Burkina Faso Togo ni títí tí ó fi dé ìlú Ghana ẹ má wulẹ̀ dààmú jìnnà ẹ tara ṣàṣà máa bọ̀ sí ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ghana Ghana office wà ní Jayo East Legon adjacent to Jayo Central Mosque Medina branch Medina taxi rank opposite Ecobank head office wọn wà ní suite 2 Olomore housing estate Abeokuta Ogun State Lagos branch ó wà ní shop 31 Abraham Adesanya shopping complex Onípànù Ṣómólú Lagos Ìjẹ̀bú-Òde branch ó wà ní SA Awoyelu Street off Ibadan garage beside health center Dogbo Ìjẹ̀bú-Òde Ogun State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Ghana number sórí +233 556 933 392 tàbí kẹ́ ẹ pè +233 235 592 071 ẹ tún lè pè sórí +233 555 703 356 tàbí kẹ́ ẹ pè +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 Nigeria number rẹ̀ +234 816 047 4799 +234 810 284 1760 +234 903 486 9066 tàbí kẹ́ ẹ pè sórí +234 816 451 6622 lẹ́ẹ̀kan sí +234 816 451 6622 Alibarakatu Lillahi Travels and Tours ilé-iṣẹ́ tó fini láyà balẹ̀. Gbogbo ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà gbogbo ẹni tó fẹ́ lọ umura ẹni tó fẹ́ lọ umura Alibarakatu Lillahi neba Alibarakatu Lillahi neba lọ. Ilé-iṣẹ́ Alibarakatu Lillahi Alibarakatu Lillahi jẹ́ ilé-iṣẹ́ tí a ti ń kó àwọn èrò lọ fún iṣẹ́ hajj àti umura ní Saudi Arabia gẹ́gẹ́ bí gbogbo wa ṣe gbogbo mùsùlùmí. tó ẹ̀kú lélà kó nílé o bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ là kírò ọ̀nà ẹ
májìre lópo lé bẹ́ẹ̀ ni ẹ̀fọn jíire nínú ọ̀dàn. àṣebọ́ láwọn ọba tó dá gbogbo ayé, ọba tó dóhun gbogbo láyè gbogbo, tó tún wà láyè gbogbo, tó ń ṣègbà gbogbo láyè gbogbo, tó yẹ pé òun náà lọ́ba tá à ń pè ní ibi gbogbo. tóró náà lọ́ba tó ń so ohun gbogbo, tó lè so ohun gbogbo, tó lè fún alóhun gbogbo tá a bá ń fẹ́. ó ń lọ bàràbàrí bíi ti àrìbì rabata ọ̀yà gbòyàjú ọba àṣọ. ọba kìnkì tán, ọba tó kíra rẹ̀, ọba tó dára rẹ̀, ọba tó bíra rẹ̀, tó fún rẹ̀ lórúkọ, tó sọ pé àlù wọn máa jẹ́ òun náà ní í jẹ́ bẹ́ẹ̀. ọba tó ṣe yí pé ẹni tó rí yìí ò dá mọ̀, ẹni tó dá ọba tó wá mọ̀ pé òun náà ni. lórí ìkànnì Kaya TV Kaya èdè tẹ̀ tí ń gbọ́ wa náà ni àwakọ̀ ohun tó pọ́lọ̀ náà lọ́ba látìlẹ́yìn ọ̀hún náà ni lùlù fúnra mi wa ti fi ń jó ní orí abẹ́ omi. àṣebọ láwọn ọba àkọ́dá ayé, àṣebà gbogbo lọ́balọ́ba, àṣebà lóyè àṣebà lóyè o. àṣebọ ọkùnrin, àṣebọ obìnrin, àṣebà gbogbo àwọn àgbààgbà nínú ẹyẹ, àgbààgbà nínú ẹranko, àgbààgbà nínú ẹyẹ, àgbààgbà nínú gbogbo nǹkan tọ́lọ́run dá nítorí pé èèyàn nìkan kọ́ ní ń jágbà. ọba tó fara ẹ̀ pamọ́ síbi tó ṣe yí pé ẹ̀dá ò lérò pé ó lè wà ń bẹ̀, bẹ́ẹ̀ ni tí ò sì síbi tí ò sí àṣebà rẹ o. orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíi ìlú Ìbàdàn. ó bọ́ ọmọ jẹ́ ilé bàbá tó bí mi lọ́mọ o, ẹ máa pé mi náà kọ́ o, ọlọ́run bọ́lá láti lẹ́yìn mi ni òun náà ní kíni, òun náà lè jìká tí ò já sọ tí ń bẹ lọ́rùn mi ó bá o, mo dúpẹ́ mo yìn ọ́ ọlọ́run ọba mo mọ̀ ọ́ lóore o. àṣìbà aláṣẹ àtolùdásílẹ̀ iléeṣẹ́ Kaya TV Kaya rédíò ọlọ́run bá wa kẹ́ wọ́n ń kẹ́ àlejò ní Alhaji wa Lukman Ahmed, gbogbo nǹkan fílẹ̀ mọ́jọ́ bàjẹ́. ẹ̀yin olólùfẹ́ wa náà títí yóò ní bàjẹ́ o, nítorí pé ń dúró tiwa ẹ̀ jẹ́ kí tiwa náà ó bàjẹ́. ẹ fún wa nímọ̀ràn, ẹ fún wa lówó, ẹ̀ ń kọ́ wa lọ́gbọ́n, ẹ tún bá wa ṣí ẹ̀wò tẹ̀ fún ra dátà, àṣírí yóò ní tú o. aláàtún ti dé, bẹ́ẹ̀ ni o bẹ̀rẹ̀ sí mọ́ ń gbọ́ lọ́kàn òjọ̀kan àwọn ètò. Gbangba Dekun lètò ètò gangan ní Gbangba Dekun, bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n bá ti ní Gbangba Dekun ó yẹ kẹ́ ẹ ní kedere ti bẹ̀ẹ́ wò. ẹjọ́ ẹ bá ń ṣí ẹ bá ń tẹ̀ láìkẹ́ ẹjọ́ débi ó yẹ kó dé o. ẹjọ́ kó ṣàǹfààní fọkùnrin, kó ṣàǹfààní fóbìnrin, torí àjà àbálẹ̀ gan lè tó tè yín. kó lọ ńlẹ̀ kówó dé o. ẹjọ́ dé ti gbọ́ gbogbo àwọn èèyàn pátápátá nítorí pé ó ṣàǹfààní pọ̀. ọjọ́ alẹ́ ni tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí. fáǹfààní èyí tẹ́ bá fẹ́ polówó ọjà yín lórí ìkànnì Kaya TV Kaya ní gbogbo ètò wa pátápátá, ẹ pè wá sórí nọ́mbà +233 260 878860 +233 260 878860. àbíkẹ́ ẹ pè wá sórí nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +233 5019 32736 +233 5019 32736. ẹ lè WhatsApp wa kẹsàn-án tẹ́ ẹ bá fẹ́ lórí ẹ̀. ìwọ tó bá fẹ́ dá sétò, wọ́n sára ọ̀ra sọ̀rọ̀ sórí kí ni kó rọra táìpù comment síbẹ̀ kò jẹ́ oyè wa kó fẹ́ dá sétò ń bẹ̀. ẹ gbọ́ kí ni nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí. Èdùmàrè ọba aláwùrà bí òní jẹ́ kémi àti ó sunkún alẹ́ o. àní bí wèrè bá mọ̀ yìí pé gbogbo ìgbésẹ̀ tó ń gbé láti ìpìlẹ̀ ayé òun só ti gbàmìyé sórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ wèrè kọ́ ni wèrè o. gbogbo ogun tẹ̀ ń dẹ̀ rí inú ayé kọ́ lógun. ọ̀pọ̀lọpọ̀ oògùn ló dogun mọ́ lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ nínú ayé yìí náà ọ̀rọ̀ ẹnu náà ló dogun mọ́ lọ́wọ́ o. bẹ́ẹ̀ ni láti rí inú àwọn èèyàn tẹ́ pé àfojúdi ló dogun mọ́ ẹlòmíì lọ́wọ́.
Yorùbá fi ń sọ pé o ṣeré kò gbè mí ó lọ́wọ́ kankan nù ni bó o bá ṣoore tí o bá gbé ọ́ ó ṣeéṣe kó ṣe pé àwọn kan tí wọ́n ti síwájú ti ṣe kí ni wọ́n ti fá gbogbo ẹ̀san rẹ̀ tó yẹ kí wọ́n fi san lẹ́san wọ́n ti fá àmọ́ tiwọn. Èdùmàrè ọba aláwùrà bí mọ́jàmọ́jẹ́ á ṣàṣedànù. a ní gbogbo wèrè tẹ́ ń rí lọ́jà kọ́ ni wèrè. bẹ́ẹ̀ ni gbogbo ènìyàn tẹ́ ń rí tó ń di àdánwò tádánwò ń kàn lọ́jọ́ alẹ́ kọ́ ni kíni gbogbo wọn náà kọ́ ni àtọ́fà o. gbogbo wọn kọ́ ni kádàrá àtọ́fà tẹlómìn ni máa ń padà wá di kádàrá. ọlọ́mọ kan tí ò dá mímí àtẹ Gbangba Dekun lẹ́tọ̀. ó gbọ́ wọ́n ní làáhàn mi ni bàtà ké ló tù fẹ̀. bàbá là kò nílé láwẹ́ o la fi ń sọ fún gbogbo wa yìí pé kógókógó lòun ahoro á ní dùgbẹ̀dùgbẹ̀ lòun ṣẹ̀kẹ̀rẹ̀. wàá tún sọ pé sàtàpàpàrà là á sí tọ́ ojú àfọ́ ọ̀fọ́ tán ìjà ni máa ń dálẹ̀ o. wọ́n dẹ̀ tún ní wọ́n á ní kankan láàrin tí wàá di tí àbí tí n bá ṣe mistake òwe náà lórí kíni kó ṣe kíni kó lè mọ̀ bá a gbàgbé àbí ká tiẹ̀ wá lòwe kan táwọn bàbá wa ń sọ pọ̀rọ̀ tí n bá sọ fún ọwọ́ àlàáfíà ní òfìsí kó mọ̀ bá a fi jẹun. sẹ́rí Gbangba Dekun ètò tèní ó ní nǹkan kan tí mo fẹ́ sọ ń bẹ̀ tí mo fẹ́ kó ń kálukú ó dì mú o. ọ̀pọ̀lọpọ̀ wa nú ayé àfojúdi ń kó bá wa o àìlákàkún ọ̀pọ̀lọpọ̀ abiyamọ àbí ọ̀pọ̀lọpọ̀ fọkọfọkọ fàyàfàyà bímọbímọ àmọ́ ń gbà ìgbé tán bá ní ká tọ́ ọmọ ẹgbọ́n kí ni wọ́n ń pè ní títọ́ ọmọ gan nú ayé wípé dà tọ́ ọmọ nú ayé rẹ̀ wípé alágbájá tọ́ ọmọ ẹgbọ́n kí ni ayé kí ni nǹkan náà báyìí. ọ̀pọ̀ èèyàn rò pé tá a bá ti ṣiṣẹ́ tá a bá ti lówó lọ́wọ́ àwa mọ ọmọ wa wá rán lọ léèwé ó tún kọ́ṣẹ́ ó kàwé yanjú ó tún kọ́ṣẹ́ wọ́n gbà pa àti tọmọ náà nù. ẹgbọ́n kí ni wọ́n ń pè ní ìtọ́mọ gan ní tí wọ́n ń pè ní ìtọ́mọ lọ́dọ̀ tèmi ni ìbáwí torí pé ìbáwí ló bí ìgbọ́ràn ìgbọ́ràn ló bí ọmọlúàbí ọmọlúàbí ló bí olú ọmọ olú ọmọ ní ń jẹ́ kéèyàn jèrè ọmọ. gẹ́gẹ́ bí agídí ṣe ń bí ìbànújẹ́ ìbànújẹ́ tẹ́ ń tara rẹ̀ bí àdánwò tádánwò ń padà wá tó wá ṣe kíni tádánwò wá padà wá ń sọ nǹkan tó wá sọ di tí wọ́n táyé wá ń sọ pé tó bí èpè lórí ẹni tí ó ń hùwà gbogbo nǹkan tá à ń sọ yìí. bí mo ti lọ ni pé ìbáwí òun gangan ní jẹ́pà kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ o. tó látara àbáwí la ti ń rí ìtọ́nisọ́nà ni ó máa bí ìmọ̀nà ni ó máa bí ọmọlúàbí láyé òfin wa máa yìn ọ́ wọn máa kì ọ́ lákìnkìdélé nítorí pé bọ́mọ bá ṣe dáadáa ń ta ará àtà ó kì í délé pé ọmọlúàbí ni ọmọ tí wọ́n kọ́ tilétilé ni ọ́ bẹ́ẹ̀ ni bọ́mọ ẹni bá ṣe tí ò bá dá ń ta àwọn náà wọ́n kì í lórí kí bàbá rẹ̀ wọ́n á ní àwọn òbí wọn ọ̀rọ̀ ọmọ tọ́ wọ́n ràn sílé o. ọjọ́ alẹ́ la fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí. mo sọ lẹ́ẹ̀kan yìí pé gbogbo wèrè tẹ́ ẹ rí níta gbogbo ọ̀pọ̀lọpọ̀ wèrè àbí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó yàyà àkúyà àbí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tẹ́ ẹ rí tó ṣe pé wọ́n ń padà ń kan àdánwò nínú ayé wọn bó bá mọ̀ wípé ní táwọn ń ṣe lè fa àdánwò sínú ayé wọn ni wọ́n ní ṣe. bẹ́ẹ̀ni tó kó mọ́gùn lára obìnrin bá mọ̀ yí pé ìmọ̀ báyàwó oníyàwó máa bá a lò pọ̀ ìmọ̀ àgbàyàwó ìyàwó lè padà di tó wọ́n padà kó mọ́gùn kò ní í ṣe kí ni kò ní í yàgbére. bẹ́ẹ̀ni tó ń jalè bá mọ̀ yí pé wọ́n padà gbé ohun tèmi wọ́n padà yìnbọn pa òun ni ó
dẹ̀ mọ ọjọ́ ọkú wípé ikú yìí náà ní ó padà pọ̀ òun náà ò ní jalè. báyìí náà ní bálásẹ́wó bá mọ̀ yìí pé òde aṣẹ́wó tó ń lọ lálẹ́ ni wọ́n mọ̀ padà gbóhùn sówó ni. ó dá mi lójú pé kò mọ̀ ní jáde kò ní lọ sóde aṣẹ́wó ó dá mi lójú pé yóò sọ pé òun ò ní ṣiṣẹ́ aṣẹ́wó. léyìí tó ṣe pé bá a bá kàwé gbogbo wa mọ̀ pé a mọ bí ìwé tá a bá kà mọ bí tí ó padà sọrí sí pé ìwé tí mò ń kà yìí o máa padà di graduate èmi náà padà di governor. lẹ́yìn tó ń ṣiṣẹ́ mọ̀ pé iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ yìí wọ́n padà kọ́lé nídìí rẹ̀. léyìí tó ṣe pé béèyàn bá ń ṣe kíni bó bá lọ ilé kéwú ó dá lójú pé òun padà máa dà àgbàlagbà fáà tóun náà ní ilé kéwú ńláńlá tóun náà gbọ́dọ̀ máa kọ́lé tóun náà déyàn pàtàkì. tó bá yẹ pé lódodo náà lèèyàn gbé nǹkan rí lọ́wọ́ tó mọ bí ìgbẹ̀yìn nǹkan náà padà já sí. ó yẹ kí gbogbo aláṣẹ́wó mọ̀ yìí pé aṣẹ́wó tóun ṣe yìí ó ṣeé ṣe kó padà jí ń gbé ó ṣeé ṣe kó padà fòun ṣòwò ó ṣeé ṣe kó padà pa òun o. ó yẹ kí gbogbo aláṣẹ́wó máa mọ̀ bẹ́ẹ̀ ìyẹn gbogbo àwọn tó ń ṣàgbèrè. lópin ìgbà tó ṣe yí pé gbogbo ẹ̀dá tó ń ṣiṣẹ́ ó ti mọ tí rìsọ́ọ̀tì iṣẹ́ tóun ó ṣe ó padà já sí. ní ló jẹ́ kẹ́ni tẹ́ ń ṣiṣẹ́ ó máa tẹpá mọ́ṣẹ́ rẹ̀ dáadáa nítorí èrè tí ó padà rí ń bẹ̀. kọjọ́ alẹ́ ni ó lè dáa náà láti ń tẹra mọ́ṣẹ́. Yorùbá fi padà wọ́n fi ń pòwe yí pé múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga. ó gbọ́ Gbangba Dekun tèní yóò ta bónílé yóò ta bálejò. àlọ́jọ́ alẹ́ la fẹ́ sọ̀rọ̀ lé lórí ọjọ́ alẹ́ mi àti ẹ. bóyá máa wò ó fúnra rẹ bó ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ mi tó wà irú kú wo ló mọ̀ tí ó padà pọ̀. pẹ̀lú tó gbé lọ́wọ́ ìwà tó ń hù lọ́wọ́ níbo lè lérò pé rìsọ́ọ̀tì yóò padà já sí. ó mà ti ń gbóògùn olóró lóríṣiríṣi lọ́dọọdún lójooṣù ló ń gbé ìjọ lérò yìí pé wọ́n tiẹ̀ lè mú ọ lọ́jọ́ kan sá. ó mà ti ń jalè ó ti ń jí nǹkan ǹjẹ́ bó ṣe fẹ́ jáde lénìí àti ibi tó fẹ́ lọ sóòrò mérò yìí pé wọ́n mà lè mú ọpọ́n pọ́ lénìí. ẹ bá ń sọ fáǹtì mi tó ti yí pé kárùwà ni aláṣẹ́wó ni ẹni tó ń pè ọ́ lórí fóònù àti ibi tó fẹ́ lọ yìí só ti dì í mẹ́rù pó ṣeéṣe tó bá lọ kó má padà sílé o. ẹ bá ń sọ fún ìyàwó ilé o ẹ̀yin gẹ́gẹ́ eléyìí bá wí púpọ̀ àtẹ̀yìn bàbá tó nífẹ̀ẹ́ ìyàwó sínú ilé tẹ́ bímọ rẹpẹtẹ àtọlọ́mọ kan ọlọ́mọ méjì. ẹ̀yin ìyàwó ilé tó ṣe pé gbogbo àwọn ọmọ yín pátá lásán ni wọ́n máa ń wọ̀ skẹ́ẹ̀tì lẹ́ ń rà fún wọn jáńpé. àwọn aṣọ tí ò bòdodo lẹ fi ń kọ́ ọmọ yín láti ìpìlẹ̀ ayé wọn. sódò olójúpọ̀mọ̀ rẹ̀ ó padà ya láṣẹ́wó ni. síwọ̀n náà ti dì mẹ́rù yìí pé bọ́mọ náà bá dàgbà kò ní gbọ́rọ̀ sí ọ lẹ́nu. ibi tó bọ́ sọ sí hòhòdé òun yóò bọ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹ̀kọ́ tó fi ń kọ́ ọmọ rẹ náà lọ́mọ rẹ̀ ó padà dà lọ́jọ́ alẹ́. gbogbo àwọn aṣọ burúkú tó ń rà fọmọ rẹ tọmọ náà bá yàwọ́ lọ́jọ́ alẹ́ sọ ti dìbàrù pépè ni ó padà ṣẹ́ fún ọ àbò lérò pàdúrà nírú ọmọ bẹ́ẹ̀ máa ń padà ṣe fún òbí rẹ̀. ẹ bá ń sọ fọkùnrin tó ṣe yí pé ìyàwó kan ọmọ kan ni ọmọ pọ̀ ń tajà burata. ǹjẹ́ báwọn ọmọ náà ò ṣe sí lábẹ́ rẹ̀ kí ló fi ń dán ọ lójú wípé àwọn ọmọ náà ò ní yàyàkuyà. ibi àwọn ọmọ náà ti ń jẹ rántí pé kò mọ̀ yí ọ bó o tiẹ̀ ń fún ọ lówó oúnjẹ lóòótọ́ ǹjẹ́ ò mójútó àwọn ọmọ yìí tí wọ́n bá gẹ́gẹ́ bó ṣe yẹ pé ó mójútó wọn.
sọ mójútó wọn gẹ́gẹ́ bó ṣe yẹ pé tí wọ́n bá wà lábẹ́rẹ́ o sì lè bá wọn wí. òun abáfi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń gbé o náà lẹ́nu ewúrẹ́ máa ń tó. Gbangba Dekun lè tó tì ní o. ẹ bá ń sọ fún bàbá tó ṣe pé gbogbo ogún ológun ni máa ń gbà. ẹ sọ fún un pé kó máa múra lé ọjọ́ kan bẹ tí ó gbé tí ó hà lọ́rùn o. sóòdì mẹ́rù wípé yóò padà họ lọ́rùn lọ́jọ́ kan sá. ìyá tó ṣe pé gbogbo agbára tó ń wá bí ó ṣe gbogbo lógo mọ́ra wọn ni ó ń di gbogbo ẹ̀ mọ́ra wọn. ẹ bá ń sọ fún wípé sóṣù ọ̀pẹ ọjọ́ alẹ́ rẹ̀ ó dá sódì mẹ́rù pọ́jọ́ alẹ́ òun máa dá sá pẹ̀lú gbogbo ìwàkiwà tó ń wù lọ́wọ́. àáfàá ìwọ ni wọ́n ń borí èèyàn lọ́wọ́ rẹ̀ ìwọ ni wọ́n ń bá tó ń gẹ́rin èèyàn sínú ọtí. so tí ń dì mẹ́rù yìí pé ó ṣeéṣe kó ṣe pé wọn náà wọn ó pọn wẹlẹwẹlẹ lọ́jọ́ alẹ́ ni o. so dì mẹ́rù bẹ́ẹ̀ sẹ́ pé ó lè padà ṣẹlẹ̀. ẹ bá ń sọ fún pásítọ̀ tó ṣe yí pé gbogbo ìwàkiwà tí ò yẹ bá lọ́wọ́ ọmọ ìjọ tí ò yẹ ká bá lọ́wọ́ olórí òun ni wọ́n ń bá lọ́wọ́ rẹ̀ bá sì rí bẹ́ẹ̀ bá bò lénìí. so ti dì mẹ́rù pé àṣírí ló padà tún lọ́jọ́ ọ̀la ni. ẹ̀yin olóṣèlú tó ṣe yí pé gbogbo ọgbọ́n tẹ̀ ń dá bẹ́ẹ̀ sì ba nǹkan jẹ́ kó nǹkan jẹ ni. ǹjẹ́ ń dì mẹ́rù sá? bó ṣe é ṣe kí ọmọ aráyé padà yé tí yín o. ṣé ń dì mẹ́rù nípa àwọn tẹ̀ yín yàn jẹ yìí? wọ́n lè gbẹ̀ burúkú wọn bẹ́ẹ̀ lọ́nà lé lórí kí gbogbo òdílé yín ó parun o. ṣó ń dì mẹ́rù pé aburú lè padà ṣẹlẹ̀ sí ọ pẹ̀lú aburú tó ń ṣe lọ́wọ́ yìí. gbogbo ohun tó yẹ kó o ṣe tó o ṣe só gbàgbé pé bá lọ àbọ̀ ń bọ̀ sá. ọjọ́ alẹ́ la fẹ́ sọ̀rọ̀ lé lórí. ọjọ́ alẹ́ èmi àti ẹ. Yorùbá bọ̀ wọ́n sọ pé sátidé tí ó da Friday láti mọ̀ ìyẹn Jímọ̀ láti mọ̀. ohun abá ti ń ṣe tí ó bá da lọ́jọ́ alẹ́ àwa náà ti mọ̀. nítorí pé ọmọdé bá ń gégi nígbà àgbàlagbà náà ni mọ̀bí tí wó sí. a ní gbogbo òwò tó ṣe yí pé ọ̀tá fà sókè yìí dó borí. ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó lọ ládùúgbò yín ọwọ́ rẹ̀ náà wọ́n mọ̀ ti bá ìwọ náà mọ iye ẹ̀mí tó ti bọ́ mọ́ ọ lọ́wọ́. sọ gbàgbé yí pé bó o ṣe sọ ọmọ ọlọ́mọ tí wàá náà ń dì mẹ́rù pé àwọn èèyàn kan padà sọmọ tiẹ̀ náà bẹ́ẹ̀. ọjọ́ alẹ́ là ń sọ̀rọ̀ ọba o. tó o bá rọ̀pọ̀lọpọ̀ arúgbó tí ń bẹ́ ń ta tó yẹ pé ọjọ́ alẹ́ wọn náà fi ń rẹrù káàkiri omi ń tọrọ bárà ni. ǹjẹ́ àwọn ọmọ bí wọ́n ṣe dìrù láàrin àárọ̀ wọn so ọmọ bí wọ́n ṣe di ẹrù wọn láàárọ̀ kọjọ́ alẹ́ tó rí bẹ́ẹ̀. tó o bá ti fẹ́ kírin àjò tiẹ̀ náà rí bẹ́ẹ̀ ó wá kọ̀ǹtínú ṣe aburú tó ń ṣe. ẹ̀yin ajẹnimọ́yé ẹ̀yin ajogún ológun mọ́ra wọn ṣé ẹ gbà wípé bẹ́ẹ̀ bá ti jogún ológun tẹ́ ẹ jẹ gbogbo ẹ̀ mọ́ra wọn tán èyí tẹ́yìn náà fi sílẹ̀ fáwọn ọmọ yín ẹlòmíràn ni ó padà jẹ́ sóǹdìrú rẹ̀ mẹ́rù pé yóò padà hápùn sí wọn náà. ẹ gbọ́ ẹ jẹ́ ń lọ bí mo fẹ́ lọ ká lè bá a gbọ́ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ níjẹta ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ mo fẹ́ ká fi kọ́gbọ́n ọ̀rọ̀ yìí bá gbogbo ẹ̀yin obìnrin wí pátápátá ó dẹ̀ bá gbogbo àwọn ọkùnrin mọ́ gbogbo abiyamọ ló bá wí o. Yorùbá bọ̀ wọ́n ní àgbàlagbà tí ò kẹun sọ̀rọ̀ yóò kẹtan sáré lórí ètò Gbangba Dekun tèní làáhàn mi ni mo fẹ́ ṣe o làáhàn mi ni bàtà ké kọ́ńkálukú ó mú tirẹ̀ ńbẹ̀ bó o bá ṣe fẹ́ kọjú alẹ́ rẹ orí ó ní ó ṣe dìrù rẹ o ó bẹ̀rù rẹ níbodè ó lè ò ní gbé. èmi diwọ́ mi mórí pé Èdùmàrè ọba àláwùrà bí mọ̀jẹ̀ ń sunkún alẹ́ lórí ọmọ o. ẹkún alẹ́ ẹkún ọ̀sán ẹkún òwúrọ̀ ẹkún ìyálẹ̀ta lórí ọmọ lórí gbogbo ohun tó ṣe fún mi àtẹ̀yìn olólùfẹ́ mi. a ní fojú sunkún ọ̀kọ̀ọ̀kan lórí àwọn ọmọ wa.
sórí gbogbo ọmọ tó bá bí pátápátá tó bá fi mú ìyàwó tó fẹ́ tí ń wọṣọ tí ò dáa kó o tó fẹ́ kó o ti gbà yí pé pródọ́ọ̀tì tó fẹ́ wọlé náà ni ó bí fún ọ. gbogbo ẹ̀yin ọkùnrin burúkú tó ṣe pé ẹ máa ń fẹ́ràn kí ìyàwó yín ó máa wọ ṣòkòtò káàkiri ẹ̀yin gangan nìkà ẹ̀yin ìbànújẹ́ inú ayé tẹ̀ ń ba ayé jẹ́. gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ fẹ́ràn káwọn ìyàwó yín ó máa wọ ṣòkòtò kán máa wọ jọ́ǹpà káàkiri ẹ̀yin lẹ̀ ń ba ayé jẹ́. bọ́lọ́run bá ti fẹ́ pínpín gbogbo àwọn ọmọ tí wọ́n yàyàkuyà nínú ayé àti àwọn ọmọ tí wọ́n fi ṣògùn owó ẹ̀yin gan ò ní ìpín bẹ̀ níwájú Ọlọ́run. gbogbo wa tó máa fẹ́ káwọn ọmọ rẹ̀ ó máa wọṣọ tí ò balẹ̀ ó fẹ́ràn ìyàwó tí ń wọṣọ tí ò dáa àwọn ọṣọ tó máa ń táìtì dáadáa wọ́n lò mọ̀ pé ó fẹ́ gbajúmọ̀ ẹ̀yin gan nìkanú ayé tẹ́ ẹ bá ayé jáde ní. sọ gbà yí pé product ìyàwó tó fẹ́ lọ náà irú rẹ̀ náà lọ́mọ tí ó bí ẹlẹ́ǹsẹ̀ fáàrí torí pé ẹ kàwé ẹlẹ́ǹsẹ̀ fáàrí torí pé ilẹ̀ jẹ́ famous ẹ fẹ́ jẹ́ famous láàrin àwùjọ ìyàwó tó fẹ́ sí gbogbo gbáyà sílẹ̀ tán pátápátá ó yẹ kó rorí rẹ ìwọ ọkùnrin tó fẹ́ fẹ́yàwó wípé bó bá bímọ náà ọmọ tó bá bí tó jóbìnrin báwọn náà ṣe máa sígbà yà lẹ́nu ẹnu ò ní kárú obìnrin náà ọmọ tó bá bí náà ẹnu ò ní ká kí ló dé tó wá ń báyàwó rẹ wí pé kò tọ́jú ọmọ dáadáa kò lè tọ́jú ọmọ nítorí pé ìyàwó tá a fi jó fẹ́ ìran náà ni ó wò lọ ìwọ ọkọ tó fẹ́ náà ojú kòkòrò ló fi fẹ́ pẹ̀lú ẹwà burúkú tó rí lára rẹ̀ oníyàwó nínú ilé ó fẹ́ fẹ́ ìyàwó ọlọ́mọge tó fẹ́ fẹ́ ó ń bọ̀ wá dọ̀rẹ́ ó sì gbogbo ara lẹ̀ ó wọ ọjọ́ ń pa káàkiri ẹlẹ́ni òun ló dá nǹkan mọ̀ bírù rẹ̀ bá bímọ ní tó fẹ́ náà ni ó padà bí fún ọ. tó o bá fẹ́ yàwó tí èsì gbogbo ara rẹ̀ yìí má kírísítẹ̀nì àbí mùsùlùmí àbá ẹlẹ́sìn ìbílẹ̀ ó dá mi lójú pé tó bá bí ọmọ náà kò ní fẹ́ kú ọmọ rẹ̀ ní òwò wọ̀kúwọ̀ tó pé ìyá gangan òwò wọ̀kúwọ̀. ọjọ́ alẹ́ là ń sọ̀rọ̀ ọba o bó o bá ṣe dirù rẹ láàárọ̀ náà ló ṣe gbé dọjọ́ alẹ́. àgbà tí ò kẹ́hìn sọ̀rọ̀ yóò padà kẹtàn sáré ni tó o bá ti kẹ́hìn sọ̀rọ̀ tó o lajú rẹ lé o tó fẹ́yàwó ìfẹ́kúfẹ́ ló fẹ́ bẹ́ẹ̀ kan náà ìbíkúbí náà ni ó bí fún ọ. ẹnu mi ò ká náà lọmọ tí ó padà bí ìwọ lè gbádùn ayé kó láìkí bí ìyàwó rẹ ṣe ń ṣe o rántí wípé ọmọ tó bá bí ó padà fẹ́ ọkọ míì ó ṣe é ṣe kó jẹ pé àwọn ọkùnrin tí ó padà fẹ́ ò ní fẹ́ràn tí ó máa ṣe o. alápọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń jí gbé tí wọ́n fi ń ṣòwò lásìkò tá a wà yìí ó lè rọmọlúàbí tó wọṣọ tó dára nínú wọn àyàfi tó bá rìn lọ́sàn-án gan tó ṣe yí pé kádàrá ká burúkú lọ́mọdé ó kọ̀ lé wa lórí ló lè mú ẹni tó rí tó múra dáadáa kó wá sí kò ń gẹ̀ nǹkan bẹ́ẹ̀. ibi mo ti lọ ní pé ẹ̀yin ìyá wa ẹ̀yin gan ní ìdí ìbáwí dáadáa o gbogbo àdánwò tí ń kà wọ́n lọ́mọge lẹ́ni ọwọ́ yín ló ti wá. adẹ̀lẹ̀ sọ pé díẹ̀ nílẹ̀ nínú ẹ̀ ló wá lọ́dọ̀ yín púpọ̀ wá látọ̀dọ̀ àwọn ọkọ nítorí pé tó o bá fẹ́ fẹ́yàwó tó bá ń wọ̀kúwọ̀ nínú ilé ìbáwí tó bá ń báyàwó wí ìyàwó náà mọ̀ báwọn ọmọ rẹ̀ wí ọmọ rẹ̀ ń jáde ńlé ó wọṣọ gidi jáde ó kọṣọ burúkú sínú báàgì ẹ̀ òótọ́ wọn ní bá ń ná ọmọ mi ò dénú ọlọ́mọ bọ́mọ bá padà sórí rẹ ẹni tó ná ọmọ rẹ ní ó padà sọ pé kí ni yóò padà sí kí n jèrè ń bẹ. nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́ nílùú Ghana lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. arábìnrin kan jẹ́ aláìgbọ́rọ̀ ṣé ẹ mọ̀ pé àṣà kan bẹ́ẹ̀ nílùú Ghana ń bí léyìí tó ṣe pé bóbìnrin bá ti lè bímọ kan ọkùnrin tí ó fẹ́ kó tẹ̀ lé rọ́kùnrin fẹ́ nílùú tá a wà yìí ni. torí ọ̀pọ̀lọpọ̀ ohun ìfẹ́ ni tó bá ti bímọ kan ẹ̀dẹ̀ mọ̀ pé nílùú Ghana tá a wà yìí wọ́n fẹ́ràn kó ṣe pé àtobìnrin wọn àtọkùnrin wọn fẹ́ràn kí wọ́n máa ṣe sìná láti kékeré gbajúmọ̀ tiwọn ni kán máa ṣe sìná kì í ṣe ìwọ̀ tiwọn. èyí ló fa sábàbí pé ọmọ Nàìjíríà tó bá níyàwó ń bí oríborí iye ni ló fi lè rí ọmọ Ghana tó dára tó fẹ́ délé tí ó dẹ̀ bára yín dalẹ̀ nítorí pé culture tí wọ́n ń bí fẹ́ràn sìná culture tí wọ́n ń bí motherland ni. ọjọ́ alẹ́ là ń sọ̀rọ̀ ọba lórí ètò Gbangba Dekun tèmi. mo rọ́pọ̀lọpọ̀ obìnrin tó ṣe yí pé àwọn landlady
bẹ́ẹ̀ bá ka gbo street kan ilé mẹ́wàá bá ń bẹ́ẹ̀ ẹ̀rì landlady tó jẹ́ 9 àbí 10 ẹ bèrè pọ́kọ wọn ń kọ́. bẹ́ẹ̀ bá dẹ̀ wo àwọn tó jẹ́ talent tí wọ́n rẹ́ǹtì ilé ń bẹ̀. ẹ rí i pé gbogbo àwọn tó wà ń bẹ̀ obìnrin ló tún pọ̀ nínú àwọn tó rẹ́ǹtì ilé. wọ́n á kọ́ ọmọ wọn sòdì, ọmọ ọmọ fa gbó, ìyá ọmọ fa sìgá. ìwọ̀kuwọ̀ wá pọ̀ lọ jaburata, kò sẹ́ni tí ó tọ́jú ọmọ. ìyá ó gba ti tiẹ̀ lọ, ọmọ náà ó gba bíi tiẹ̀ lọ náà ni. ẹ bá ń béèrè pé báwo ló ṣe fẹ́ kọjú alẹ́ wọn rí. arábìnrin kan bẹ ojú ọ̀nà náà lòun náà ti lóyún. ọmọ tó bí ọkọ ò gbà lọ́wọ́ rẹ̀. arábìnrin wa fẹ́ràn sí ní ìwọ̀kuwọ̀ pọ̀ fún pọ̀. gẹ́gẹ́ bí wọn náà ṣe máa ń wọ̀ tó ṣe pé Ọlọ́run ní ń lọ ò bá ti bọ́ sọ́wọ́ lọ́wọ́. ò bá fèyí kọ́gbọ́n o, nítorí wípé bó o bá òwọ̀kuwọ̀ ayé ò ní fojú ìrìkúrì wù ọ́. arábìnrin tá a wí yìí ti máa ń ṣe bẹ́ẹ̀, ajá àgbòrò ni. ládùúgbò kò sẹ́ni tí ò fẹ́ nọ́mbà, kò sẹ́ni tí ò fẹ́ nà lẹ́kí tán. tó bá ń gbọ́ lẹ́kí kìí ṣe lẹ́kí ti Nàìjíríà mò ń sọ o, àtẹ́kí tó bá ń gbọ́ tẹ́kí. lógò tí mo sọ fún ọ àwọn alágbèrè ni máa ń sọ tẹ́kí ìyẹn nílùú Nàìjíríà. ṣàṣàlẹ́ni tí ò ti fẹ́ nà ń tẹ́kí tán. gbogbo àdúgbò pátápátá wọ́n ti mọ̀. láàrin ìjẹta síjẹrin gbogbo alámọ̀sún làbárẹ̀ nìyí ló bá wá pè wá, ló bá kẹlẹ̀kùn gbàgbàgbàgbà. ọ̀rẹ́ wa yìí pè wá yìí pé ká mọ̀ báwọn ṣàdúrà o, àní kí ló dé. ó lẹ́ni báyìí ló wá kẹlẹ̀kùn wá bò nínú ilé. bóńgàn wà lórí àdúrà báyìí, ìyá arúgbó ìbá ń sun ẹkún. ipò ọmọ òun ló pè òun ní ìsìn báyìí pé kóun máa bóun ṣàdúrà o. ní déédéé aago kan òru sí aago 2 òru. àwa pè nọ́mbà wọ́n pè nọ́mbà títí nọ́mbà ò mọ̀ náà. sórí gbogbo ẹ̀yà alátẹnujẹ tọkùnrin kò mọ̀ fún ọ lówó tó mọ̀ wípé ọ̀rọ̀ adìẹ wọ́n sọ ọ́ da adìẹ ni pé ẹni a bá fẹ́ ṣe kínní kan ẹni a bá fẹ́ tà a máa ń bọ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ oore táwọn ọkùnrin ń ṣe fún ọ àbọ̀pọ̀lọpọ̀ tóbìnrin míì ń ṣe fún ọ ó nídìí ni wọ́n fi ń ṣe fún ọ o. torí kan lè ba àlù ẹ lọ́jọ́ iwájú àbí kò lè sọ̀rẹ́ǹdà ara rẹ fún pé lágbájá òun ráǹfààní ń bẹ̀. òun tó ń tọ́jú rẹ tó ń fún ọ lówó tó ń ṣe gbogbo ẹ̀ fún ọ ó ní nǹkan tó fẹ́ gbà lára rẹ ni o. Gbangba Dekun lè tó tè ní ìwọ náà mú tiẹ̀ ń bẹ̀. ọjọ́ ọ̀la là ń sọ̀rọ̀ bá lórí ọmọ tó bí àtìyàwó tó fẹ́ lé. ó yẹ kí ìwọ náà ti mọ̀ bọ́jú alẹ́ rẹ ó ṣe rí. lórí àwọn ọmọ tó bí ó yẹ kó o ti mọ̀ bọ́jú alẹ́ wọn ó ṣe rí. bọ́jú ọ̀la wọn ó ṣe rí ó yẹ o ti mọ̀ nú ara rẹ. ìwọ náà ti mọ̀ pé bó ṣe ń tọ́ àwọn ọmọ rẹ ó lè rí bí sùn lọ́jọ́ alẹ́ o. ó ti mọ̀ pé bó ṣe ń tọ́jú àwọn ọya rẹ kò lè sáyà lọ́dọ̀ rẹ lọ́jọ́ alẹ́. ìwọ gan mọ̀ pé wà tó wù tó gbé lọ́wọ́ ẹ̀dá kò lè ṣe bẹ́ẹ̀ kó rí bí sùn lọ́jọ́ alẹ́. ò bá yíwà padà ń sìn kálẹ̀ rẹ ó lè da òkú lọ tẹ́rù rẹ tó dáadáa. bárábìnrin yìí ṣe ni pé ìyá rẹ̀ tó ti wọ nǹkan bíi 70 sí 80 bá ń sun ẹkún. lọ́rẹ́ wa sọ pé kí la fẹ́ ṣe báyìí abájókòó la bá ń ṣàdúrà. a pe nọ́mbà títí nọ́mbà ò lọ o. ìgbà nọ́mbà máa lọ ìlú Ghana ló ti ṣẹlẹ̀ o. kí gbogbo owó tó mọ̀ òde já dáadáa. bọ́mọ rẹ ti pé ń jáde òru jáde gbogbo ẹ̀ kó o kọ́ ìgbàbọ̀ kó o ná. yàrá yóò mọ nǹkan tó ń ṣe pé ò fẹ́ràn tọmọ rẹ ṣe. ìgbà tí nọ́mbà ò ríngì lọ́mọ ẹ̀ bá ń àsìbú náà láwù ànímọ̀ wàkìlù àsìbú náà nípa yà láwù yà látìfù yà látìfù. wọ́n níbo ló wà ó lárakùnrin kan ló pàdé òun o. gẹ́gẹ́ bó ṣe ń sọ arákùnrin náà fẹ́ gbé ń gbé aláṣẹ́wó ni. ìgbà tó máa wá gbé ó gbé lọ síbi tí wọ́n ti máa jẹun. ó kọ́kọ́ ya bíi súwìtì ó ra nǹkan oríṣiríṣi nǹkan. láì mọ̀ pé arákùnrin náà ti kó súwìtì lọ́wọ́ ó kàn ra extra kan ni.
bó ṣe wá rà á èyí tó kó lọ́wọ́ tó ti fòògùn sí òun ló kọ́kọ́ nà sí arákùnrin kọ́kọ́ mẹ́yọ kó sọ sẹ́nu gẹ́gẹ́ bárábìnrin náà ṣe ṣàlàyé fún wa. ìgbà tó máa wá ṣe ó bá mẹ́yọ kan tó fi nǹkan ra ó bá fi lóbìnrin náà lọ́wọ́ obìnrin yẹn bá ju súwìtì sẹ́nu láì mọ̀ pé ìtómú lọ́wọ́ tó ti fòògùn ra òun ló fárábìnrin yìí. ó tún sọ fóbìnrin pé yá làlàlà wọ́n ńlá tán wọ́n gbabi tí wọ́n ṣe kí ni wọ́n gbabi tí wọ́n ti fẹ́ jẹun lọ. wọ́n ra ń jẹ pé káwọn gbéra wọn lọ sí hòtẹ́ẹ̀lì. ó wá sọ pé hòtẹ́ẹ̀lì wo ló dá o. arákùnrin wá júwe hòtẹ́ẹ̀lì tó ń fẹ́ pé oríṣi bíi mẹ́ta. wọ́n padà túwìsì ọkùnrin pé ibi báyìí ni ò já lọ. arákùnrin bá gbé ọmọbìnrin yìí àtọwí àtọfọ̀ arábìnrin náà ti sùn lẹ́yìn mọ́tò. ó gbé bẹ́ẹ̀ ó dọ̀nà kàṣúà. ìgbà tárákùnrin yóò lajú sí àdúrà ìyá rẹ̀ ṣẹlẹ̀ lórí. ó lajú sí ìdá kan ọ̀nà ó ti gbé wọnú igbó lọ. ọ̀nà ibi tó gbé ìgbà tó kọjá ọ̀nà kàṣúà ó ti rìnnú igbó rẹpẹtẹ. bẹ́ẹ̀ lárábìnrin pígbé kọ́ ọ bá wọlé lágbájá ń bo ló wà. ó lè sọ̀rọ̀ ó sàní wọn máa bọ̀ ń ṣàdúrà bẹ́ẹ̀ ní kakùrì sí òkà gbogbo ẹ̀ mọ́ra wọn. ẹni tó gbé ìtìrí pé ọkà ti fó nítọ́mọbìnrin fi jí lẹ́yìn mọ́tò. iṣẹ́ yìí ti bàjẹ́. bẹ́ẹ̀ là ń gbọ́ tí ń sọ̀rọ̀ pé shut up. arákùnrin obìnrin sáǹkà kéwù ní kàrà òyì. ẹ má bá ń ṣàdúrà ní wí. pẹ̀lú èdè haúsá ní fi ń sọ o. ó sàǹkà nǹkan kò dárákùnrin ló sàǹkà kùrì sí inú kàṣíbùnà lẹ́wà níwọ̀n lọ́wọ́ kí. ìgbà tó rí wípé ọkà ti fó ó bá já arábìnrin lẹ̀ nù gbó. ibi tó wá já sí ó wá sí dédé ibi bàbá arúgbó kan ó ní bàbá arúgbó kan wà ń bẹ̀. ọ̀rọ̀ tọmọbìnrin wá ń kà lẹ́nu báwọn méjèèjì ṣe kan lùgbónù arákùnrin bá gbé mọ́tò lù bá sá lọ. ibi tó wá já ọmọbìnrin yìí sí ní dédé aago 2 òru. arábìnrin yìí kò sí nẹ́tíwọ̀kì ń bẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ń fẹ́ẹ̀lì. bẹ́ẹ̀ ni sọ pé ẹ mọ́ bò ń ṣàdúrà ẹ dákun. ìgbà tí wọ́n wá mọ́gbọ́n tí àwa náà ti lọ bá ọ̀rẹ́ wa tó pè wá. wọ́n kálukú wọn ò mọ ọgbọ́n tí wọ́n dá wọn tiẹ̀ mọ́ tí wọ́n ṣe. àbá gba fóònù lọ́wọ́ wọn. lani arábìnrin níbo ló wà ó lóun ò mọ bẹ̀. ó dà ń gbò tí opportunity ń bó ló wà. ó ní àwọn méjèèjì ti lọ o. ó ní wọ́n ti sá lọ òun ò tiẹ̀ rí wọn. lópin ìgbà tó o ti ní access àti bá wa sọ̀rọ̀. ó yá gbé pa fóònù rẹ pa náà fóònù rẹ báwọn máa rin inú igbó yẹn lọ kó o fi rìn lọ dé o fi rìn 30 minutes àbí 1 hour síbẹ̀. tó o bá ti wá débi inú igbó tó ti jìnnà bí 1 hour mọ́ sọ̀rọ̀ o kó o dẹ̀ mọ́ gba títì kọjá etí gbónú gbónú o máa gbà lọ. èyí yàn tọmọ rẹ kó lè bá a fún ọ nísìnyí o. bó ṣe rìn nínú igbó ó ti rìn ní 1 hour débi pé wọn lè mọ ibi tó wà mọ́ abátúnpọ̀ nọ́mbà rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni òwípò ń ti rìn jìnnà. ó lóun ti kẹ ilé epo kan ilé epo tó kàn yìí làwa ní kó gbé fóònù fáwọn tó ń tepo ń bẹ̀. táìmù náà kò sáwọn èèyàn tó ń repo ṣùgbọ́n àwọn èèyàn wà ń lé epo náà. fóònù tó gbé fún wọn lọ́kàn nínú wá bá àwọn ará abẹ sọ̀rọ̀ pé arábìnrin tẹ rí ẹjọ́ wà lọ́dọ̀ yín tíjẹ́ òfin mọ́. bí ẹ bá ti mú ẹja kan bá wa fi lé mọ́tò. ibẹ̀ ló sùn tílẹ̀ fi mọ́ o. Bédùmarè ọba làwùrà bí ṣe yọ arábìnrin náà nù. ó yẹ ìwọ náà wọ ẹgbẹ́ rẹ wò ọmọ rẹ tí ń wọ̀wọ̀ kú wọ̀ àtọmọ rẹ tí ń jáde òru. wàá ní kékeré la ti ń pè ká àrókò tó bá dàgbà kó mọ̀ bá gbà bọ́dẹ̀ àbọ̀dẹ̀ tí wọ́n sọ fún ọ kó mọ̀ bá gbàgbàkúgbà ni. wàá ní kékeré la ti ń tọ́ ọmọ wa ni wọ́n sọ fún ọ kó bá dàgbà kó mọ̀ bá yàyàkúyà. ọ̀pọ̀ ọdún nǹkan tí mò ń sọ yìí pọ̀ nínú Ghana ó pọ̀ nínú Nàìjíríà ó pọ̀ láfíríkà wa yìí. ṣùgbọ́n gbọ́n tá à ń sọ yìí kìí ṣe pọ́mọ náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìyá àtòbítóbi ni wọ́n fojú dì í. bọ́mọ rẹ bá ti ń ṣe tí ò da báwí já káwọn èèyàn bọ̀ báwí. ẹ fẹ́ lé ìkọ́gbọ́n o lórí ètò Gbangba Dekun tèmi ọjọ́ alẹ́ Èdùmàrè ọba láwùrábí májèmí àti osunkun alẹ́ o lórí ọmọ lórí ara wa o. tọrọ ọmọ ẹni lọ lẹ́ni ọmọ ẹni náà ni ó ṣe déédéé ẹni bó o bá ṣe sọ ọmọ rẹ ló ṣe gbádùn ọmọ rẹ sí lọ́jọ́ alẹ́ o. ẹ
ẹ gbọ́ àníri jù báyìí lórí ètò yìí ẹ̀já dókè lọ́n ká lọ polówó ọjà torí pé polówó tẹ̀rí yẹn náà làgùn mò ń bọ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́n ná. ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ilé iṣẹ́ kan tó fi ni lọ́kàn balẹ̀ iléeṣẹ́ spring baking and spring packaging tí wọ́n ń ṣe búrẹ́dì tìgbàlódé oríṣiríṣi onírúurú búrẹ́dì tẹ́ ẹ bá fẹ́ ó wà nílé iṣẹ́ wọn bíi butter bread wheat bread coconut bread sweet bread àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe alágbàtà wọn tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí iléeṣẹ́ spring baking bákan náà ni wọ́n tún ní machine tí wọ́n fi ń ṣe oríṣiríṣi nylon bíi souvenir nylon polybag nylon packaging nylon ice block nylon pure water nylon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ spring pure water náà ò gbẹ́yìn bẹ́ẹ̀ fẹ́ kí wọ́n bá yín produce bottle water lónìrànràn yálà ẹ fẹ́ ṣe alágbàtà ni tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí olú iléeṣẹ́ wọn tí ó wà ní samapun light industrial area opposite international community secondary school Medina ní ìlú Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí +233 240 303 466 +233 240 303 466 tàbí kẹ́ ẹ pè sórí +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 spring baking and spring packaging. iléeṣẹ́ wọn wà guarantee we are under the government standard company tí àwọn ìjọba Ghana sì fi wọ́n kò tẹ̀lé so we are registered so we are standard so any kind of printing job tó bá lè gbé wa between one colour and 4 colour so I guarantee ọba máa printing and you give them the best quality job. your name orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Emmanuel ní orúkọ. àjànàkú kọjá àmọ́ ní kan. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Gbangba Dekun lẹ́tọ̀ tẹ̀tí mọ́ ń gbọ́ lórí ìkànnì wa ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ fún yín ní orí ètò yìí lẹ́nìí mo fọ Ọlọ́run búra tó ṣẹlẹ̀ ni mo sọ fún yín o ọ̀rọ̀ àṣálẹ̀ alẹ́ ìjẹta sí jẹrin ọmọbìnrin náà mo bá a sọ̀rọ̀ báyìí bí mo ṣe ń sọ fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí kò tí ì gbádùn ara rẹ̀ dáadáa o nǹkan tí wọ́n fún jẹ tó jẹ ń jọ́ náà àti ìmọ̀ tí ó padà bí sínú ayé rẹ̀ nítorí wípé oníkálukú wa pátápátá tán bá ní àtọ́mọ wa kátọ́mọ wa kìí ṣe iléèwé nìkan wọn ní kátọ́mọ wa o ìbáwí ni wọ́n ń sọ bẹ́ẹ̀ bá ọmọ yín wí ẹ dàrẹ́ẹ̀tì ẹ̀ nítorí pé ìjì láyé a máa fẹ́ gbé ọmọ lọ ńgbà míì ìjì ayé a máa gbọ́kọ lọ ìjì ayé a máa gbéyàwó lọ ìjì ayé a máa gbé àwọn ọmọ náà lọ Kédùmarè ọba àláwùrà mọ́jà kó sínú ọwọ́ ayé o ẹ gbọ́ orúkọ tèmi ní Taofeek Shafihin Olapade ọ̀hún bí ìlú Ìbàdàn kó bọ́ ọmọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ. gbogbo àwọn tá a jọ ń ṣètò Olúbísí ọmọ Akínlóye ẹni àwọn ò tí ò gbọdọ̀ wòran DJ Tuga Igwe Ajawa Monsura Kabaola Madam Olúwabùnmi Olúbísí ọmọ Akínlóye ìyàwó Káyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tá a jọ ń ṣètò lórí ìkànnì yìí iwájú lọ pẹ́ ẹ̀bì tí í ré sí iwájú láàmú lọ ní jábọ̀ nítorí pé ọ̀bẹ ní bẹ́sù àtẹlẹsẹ̀ níbẹ̀ náà àmọ́ lọ báyìí o a pàdé láyọ̀ ẹni tó bá ní amádé lé náà láàní bá ń lé o ayúnlọ àyínbọ̀ náà lọ́wọ́ ẹnu ò bẹ́ẹ̀ ni o ìrèdójú owó rírì láàmú rí ẹ̀ẹ̀kan sí orúkọ mi ní Taofeek Shafihin Olapade ọmọ bíbí ìlú Ìbàdàn kò bá wọn jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ yòókù tún dijọ́ mẹ́jọ ó dàbọ̀. gbogbo ẹ̀yin tí a fẹ́ lọ sí hajj tàbí umrah iléeṣẹ́ Al-Barakatu Lillahi ní kẹ́ ẹ bá lọ iléeṣẹ́ tó kà mà ilé. Al-Barakatu Lillahi ti wà nílùú Ṣakí fún ẹ̀yin èèyàn wa tí ẹ bá fẹ́ bá wa lọ sílùú mọ́. Èrè àsàlátù Al-Barakatu Lillahi ní kẹ́sùmọ́ àfọwọ́ wọn gba àyà ìrọ̀rùn ló máa bá dé no disappointment àfíńdá yìí lójú. èyí tó mọ̀nà lọ́yẹ ká tẹ̀lé ká má bàa sọnù Al-Barakatu Lillahi travels and tour àwọn lakọ́ni rìnrìn àjò lọ sílẹ̀ mímọ́ ìlú Mẹ́kà láti lọ sí hajj àti umrah nírọ̀rùn pẹ̀lú sí àṣepé gbogbo ẹ̀yin èèyàn wa lókè ògùn o ẹ má wulẹ̀ dàmúrẹ́ kó tàbí Ìbàdàn mọ́ o Al-Barakatu Lillahi ti wà nílùú Ṣakí fún ẹ̀yin èèyàn wa tí ẹ bá fẹ́ bá wa lọ sí ìlú Mẹ́kà láti lọ sí àṣepé àwọn ni mo lè fọwọ́ ẹ̀sọ̀ yà wípé kò sí bá
báyọ̀báyọ̀ lọ́rọ̀ tí wọ́n wọ́n yàtọ̀ sáwọn agbèrò tí fẹnu dúdú ta mọ́sù ẹ̀ hàn náà. ìbẹ̀rù ọlọ́run ọba láà ni wọ́n fi ń ṣe ohun gbogbo tí wọ́n ń ṣe. wọ́n tún yàtọ̀ sáwọn agbèrò tí ṣe sọ kí n sọ. èyí tó jọ mí lójú nínú ọ̀rọ̀ wọn ni wípé ilé ìgbé wọn súnmọ́ ádámù pẹ́kípẹ́kí. kódà oúnjẹ tiwantiwa àti tòkè òkun lẹ́ẹ̀ máa bá pàdé lọ́dọ̀ tiwọn. ṣé wàá rí pé ẹ̀gàn kọ́ ó jura wọn lọ. àwọn àfa ògúnnágbòǹgbò tí dátọ́ lẹ́nu ògbé. àwọn ni wọ́n máa kọ́ wa nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àlùkùránì. kálí bá àṣẹṣe wa ní sí àṣepé iṣẹ́ olóore. lagos àdírẹ́sì wọn wà ní. shop 31 abraham adesanya shopping complex. onípaànù Ṣómólú Lagos. bákan náà wọ́n ti wà nílùú Ṣakí báyìí o. bákan náà wọ́n tún wà lórílẹ̀‐èdè Ghana. àdírẹ́sì wọn nílùú Ṣakí ni. number 4 Fadilat Sheikh Musa Ọládòkun ìràwọ̀làgbà house Azan Títílọpẹ́ street àpínlẹ̀ Ṣakí. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlè ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08055357114 tàbí 09132781110. ẹ sì tún lè pè wọ́n sórí international nọ́mbà wọn +2335960215113. wọlé fún gbogbo Yorùbá nílùú Ghana. bẹ́ẹ̀ ni Yorùbá bọ̀ wọ́n sọ wípé asáré tètè ò ní sáré kọjá alẹ́, bẹ́ẹ̀ ni arìngbẹ̀dẹ̀ náà ò ní sùn sọ́nà. èyí la fi ń sọ fún gbogbo Yorùbá pátápátá. ẹ̀yin ti Kàsúá, bẹ́ẹ̀ ni ẹ̀yin ti Kùmásí, ẹ̀yin Takra, ẹ̀yin ti Tamale, káàkiri gbogbo ibi tí ọmọ Yorùbá wà ń lu Ghana yìí pé ilé-iṣẹ́ kan ti dé o láti máa gbọ́ ètò Yorùbá ní gbogbo ọjọ́ Sátọ̀dé ní aago 7 sí aago 8. kí lorúkọ iléeṣẹ́ náà? Akasanoma TV. Akasanoma TV wà ní New Fadama. ibẹ̀ náà lẹ́ẹ̀ ti máa gbọ́ ètò náà látẹnu ọmọ yín, àbúrò yín, ọmọ yín Alhaji Taofeek Shafihin Olapade. ó náà ló lóòtú àti ẹni tí ó máa tukọ̀ ètò náà kí Elédùà ọba ọ̀làwùrà yìí bá wa tó. kí lorúkọ ètò náà? ìrírí mi lètò náà láti máa rí lọ́ba níjòyè ọlọ́lá àti àwọn ọlọ́rọ̀ tí wọ́n máa wá sí iléeṣẹ́ náà fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ darapapọ̀ tẹ́ ẹ fẹ́ polówó ọjà yín. bẹ́ẹ̀ ni àtẹ̀yin tó ṣe yí pé ẹ fẹ́ sponsor ètò náà, ẹ fẹ́ sonígbọ̀wọ́ ètò náà, ó lè bá àdébi tí à ń fẹ́, ó lè bá àdélẹ̀ lérí torí pé Yorùbá dùn lásà, Yorùbá dùn lédè, Yorùbá dùn lẹ́wà. bẹ́ẹ̀ ni ẹ pe nọ́mbà yìí yẹn nọ́mbà Alhaji Taofeek Shafihin Olapade 0596021513 0596021513 tàbí 027172279 tàbí 027172279. ìrírí mi lètò náà ẹ pè wá WhatsApp ní fún àǹfààní ìtẹ̀ bá fẹ́ polówó ọjà abẹ́ fẹ́ dúnúgbọ̀wọ́ ètò náà. ẹ ṣé o, ire lójú ọmọ Akasanoma TV ẹ máa bá wa ká lọ.